Hello, 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 ẹ̀yin èèyàn mi. A kú dédé àsìkò yìí. Ṣé wà? A kú bó ṣe ń lọ. Wọ́n bá ní ọmọ Mariam, ọmọ ọkùnrin àgbà yẹn. Láìpẹ́ yẹn ni wọ́n ń pè ní Nasiru. Ó wá sí ààfin. Wọ́n ló wá lánàá. Bí bó ṣe dé ààfin, ó ń bèrè ìyá ẹ̀ ní géètì. Ní géètì pé àwọn security wá lọ báyìí. Pé wọ́n ń bèrè ẹ̀ ní géètì pé ẹnìkan ń bèrè níta ni. Ní bọ́ ìkan kó sọ pé òun lọmọ ọmọ Mariam. Wọ́n ní ṣe ni, wọ́n ní ṣe ni Mariam again o. Wọ́n ló ní kí security náà yẹ kó wọlé. Hi! Wọ́n ní security, ó sọ fún security pé kó má yẹ kó wọlé. Security wà ní, wà lọ sọ fún ọmọ pé òun sọ fún ìyá ẹ̀, ó ní kó má wọlé o. Ìyẹn ní pé òun fẹ́ wá sọ́dọ̀ ìyá òun, pé òun fẹ́ celebrate birthday o. Pé so torí ẹ̀ ni òun ṣe wà. Pé bóyá ìyá òun lè wà. Bóyá nítorí pé ìyá ẹ̀ lè wà owó fún un. Yes na. Nǹkan tó yẹ kó ṣe nìyẹn. Ó ṣà ń rí ìyá ẹ̀ nínú screen pé ìyá ẹ̀ máa ń tọrọ, ó máa ń fi mọ́tò tọrẹ fún àwọn tó ń ṣe birthday káàkiri. At least bí ó ti ẹ̀ rí kankan. Ó rí méjì. Ó rí tó ṣe fún Adéṣẹ̀wà. Àbí kí ṣe Adéṣẹ̀? Adéwàmíwá. Ó tún ní tó tún ṣe fún, tó tún fún àwọn princess. Àwọn màmá àbúrò kábíyèsí. Àwọn màmá princess wọ̀nyẹn. Àwọn àbúrò kábíyèsí, àwọn madam tó ṣe birthday. Ó fún kan nínú wọn ní mọ́tò. Ó tún fún Adéwàmíwá ní mọ́tò. Ọmọ ká máa sọ pé ọmọ nǹkan tó ọmọ yẹn ṣe dìde nìyẹn pé òun lọ bá ìyá òun pé òun fẹ́ celebrate birthday òun. Òun lọmọ yẹn ṣe wá o. Wọ́n ní Mariam sọ fún security pé kó má yẹ kó ọmọ yẹn wọlé. Kò gbọdọ̀ ṣí géètì fún. Nǹkan tá a gbọ́ ní allegedly pé kò gbọdọ̀ ṣílẹ̀kùn fún. Ṣé rí pé Mariam yìí, baba ńlá 419 ni, fake ni. Ṣé mọ̀ pé gbogbo nǹkan náà, gbogbo ìtọrọ tó ń tọrẹ, àwọn nǹkan tó fi ń tọrẹ, tó fi mọ́tò ń tọrẹ, tó fi gbogbo ẹ̀ ń tọrẹ, tó fowó tọrẹ. Ṣé mọ̀ pé ó máa tún lẹ́yìn, á tún fi sìrègùn, á tún fi sọ̀rọ̀ sí wọn, á tún fi lóhùn tó fẹ́ gba owó òun padà, ó fẹ́ gba mọ́tò padà. Torí ẹ̀ làwọn tó sí mọ́tò fún tán láwọn ò fẹ́. Torí ẹ̀ lọ́ ṣe ń sọ fún pé kò wọ́n fẹ́. Because ó yìí máa tún fi sọ̀rọ̀ sí wọn lọ́la pé òun ṣàṣe báyìí, òun ṣàṣe báyìí. Ó máa fẹ́ kóun wá rí èrè. Ó máa fẹ́ kóun tún rí èrè lẹ́yìn tó ti fi nǹkan ní ẹ̀tọ́ rẹ̀. So ọrẹ tó fi ń tọrẹ fáwọn èèyàn, nǹkan ẹ̀ tó fi ń tọrẹ fáwọn èèyàn kò níyì rárá. Kò dẹ̀ ní tẹ́wọ́gbà. Nítorí pé ó máa ń ṣoore tiẹ̀, a wá lóṣòótì. Láti ẹ̀sìn Mariam. Èmi ò tí ẹ̀ rí ìwúrí ìwúlò ẹ̀. Ó rẹ̀ pé bí bílọ́níà ló pe rẹ̀, bí mílọ́níà. Kò ṣoore ẹ̀ tí ẹ̀ sínú ilé. Ìta ló ń ṣoore sí. Ṣé orúkọ burúkú kọ́ nìyẹn? Ó ti gbé orúkọ burúkú, orúkọ yẹn ò lè parẹ́ láéláé. Orúkọ rẹ̀, wọ́n gbogbo èèyàn mọ̀ pé ó fọkọ́lẹ̀, ó sáfọmọ́lẹ̀, ó wá fẹ́ kábíyèsí. Wọ́n pọ̀ rẹpẹtẹ. Irú wọn náà wọ́n pé méjì ní ààfin kábíyèsí yẹn. Bẹ́ẹ̀ ni. Àwọn aláìní tìjú. Ṣé lè wá bọ́ sí? Kí ọ̀rọ̀ ẹ̀ wà ní íńtánẹ́ẹ̀tì. Iṣẹ́ ibi tó ń ṣe. Èmi ò máa ríru àwọn èèyàn báyìí rí o. Ẹlòmíì kan fi àwọ̀ èèyàn bora. Kí ni wọ́n fi ń yí ẹranko tiẹ̀ níyì ju ẹlòmíì lọ. Tẹ́ bá dẹ̀ rí nínú íńtánẹ́ẹ̀tì, bó ṣe máa dìrọ̀ mọ́ kábíyèsí nìyẹn.
tó máa súnmọ́ kábíyèsí pẹ́pẹ́pẹ́ pé mi ì fẹ́ kán gbà lọ́wọ́ mi, mi ì fẹ́ kán gbà lọ́wọ́ bó ṣe máa súnmọ́ kábíyèsí ni tóun àti kábíyèsí bá rìn pé wọ́n fẹ́ lọ sínú kí tó wá ṣe pé wọ́n jókòó gan ó máa lẹ̀ mọ́ kábíyèsí bí ṣe ń gan tó wá pé wọ́n rìn lọ náà ó máa fẹ̀gbẹ́ máa kẹ̀gbẹ́ kábíyèsí kò ní jẹ́ káwọn olórí tó kù kò ní jẹ́ kán tiẹ̀ ráyè súnmọ́ kábíyèsí ẹgbẹ́ kábíyèsí ló máa wà ṣánṣánṣán ta ni ò ti mọ̀ pé àwọn oníṣẹ́ ibi ni ó dẹ̀ sáfọkù ó lè olójú kòkòrò irú wọn yẹn ó lè nǹkan tó ní kì í ṣe tiwọn àwọn olójú kòkòrò àwọn ọ̀fọ̀ kò sí bó ṣe lè ní lẹ́yìn ayé àtọ̀run kò lè tẹ́ wọn lọ́rùn olójú kòkòrò bọ́n ṣe máa ń ṣe nìyẹn ó fọmọ lẹ̀ ó fi ìyàwó gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá ó fọkọ lẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀ kò tọ́jú wọn ọkọ kẹrẹ̀rẹ̀ tó yẹ kó fowó dázù lọ́kọ ẹ̀ kò tọ́jú ẹ̀ ó wá sẹ́sẹ̀rù kábíyèsí wá ṣe bí bébì ó ṣe bí bébì lọ́dọ̀ kábíyèsí ṣé kábíyèsí tiẹ̀ rí tí wọ́n rò sí tó bá pé wọ́n wúlò gidi gan kábíyèsí á fẹ́ ó sọ pé òun ni first wife òun ni first wife àbí bẹ́ẹ̀ ni ìbí nǹkan tá a gbọ́ yẹn òun ni first wife lọ́dọ̀ kábíyèsí ṣé Naomi àbí yes na pé Naomi ò ń ṣe first wife òun nìkan ni first wife òun ni first wife so first wife náà kábíyèsí lọ ó fẹ́ yàwó kejì lé òun ni torí tó wáyé pé kábíyèsí ó nífẹ̀ẹ́ wọ́n ní kéèyàn ti bí ìṣáná kí èso sóògùn ti ẹ̀ wo náà kábíyèsí nífẹ̀ẹ́ torí ó ń lẹ̀ mọ́ kábíyèsí mọ́ra bí ti ṣe ń gàn ó nífẹ̀ẹ́ ó fẹ́ kàn lé ẹ̀ ó nífẹ̀ẹ́ ó fẹ́ kejì lé ẹ̀ ó fẹ́ kẹta ó fẹ́ kẹrin ó fẹ́ karùn-ún ó fẹ́ kẹfà lé ẹ̀ ó dẹ̀ sọ pé kábíyèsí kí ni ìwúlò ẹ̀ náà fi kábíyèsí ló ṣe ń wá sọ́rọ́gẹ́tì màmá tó fẹ́ bímọ tó fẹ́ fún lọ́mọ tó fẹ́ fi dáṣe kábíyèsí báwo lèèyàn ṣe ń hurú wà bẹ́yẹn tí ó fẹ́ rí ìbùkún gbà lọ́dọ̀ ọlọ́run rò dẹ̀ ní fún wọn nírú nǹkan bẹ́ẹ̀ kò ní fún wọn kí náà fi ọlọ́run wá pè ọmọ tó yẹ kó máa celebrate ẹ wo ọmọ yẹn tẹ̀ ti fáyìn ju ti tẹ́lẹ̀ lọ ọmọ yẹn ti fáyìn ju ti tẹ́lẹ̀ ó ti gérun ẹ̀ ń sìn ó dẹ̀ ti very young ọmọ yẹn ó ti mature tẹ́ bá ti rí inú ọmọkùnrin á dùn inú yẹn á dùn láti sọ pé yẹsọ ọmọkùnrin lélẹ̀ ó ní Mary ó ń bo identity ẹ̀ kò fẹ́ kọ́ mọ̀ pé òun ṣe bímọ òun délẹ̀ ti dàgbà sílẹ̀ yìí ẹnìkan ló tiẹ̀ rí pé tó rí inú íńtánẹ́ẹ̀tì ní ṣé kábíyèsí tún fẹ́ yá yìí òun gan lè bí kábíyèsí lọ́mọ kò ṣe ní lè bí lọ́mọ àwọn odùmàmá yangi ọpẹ́lọpẹ́ pankéèkì ọ̀nà fi ń kun jù kábíyèsí kúkú ti sọ pé blind marriage ni marriage wọn òun kì í ṣe gbogbo ọkàn òun lòun fi fẹ́ wọn so ọ̀nà sílẹ̀ ó ní door is open láti jẹ́ kó máa lọ wọ́n lé wọn lọ àwọn aláìní tìjú ọmọ tó yẹ kó celebrate kó celebrate ọmọ tó ti yẹbi téèyàn rí lèèyàn celebrate ó fẹ́ celebrate ìtí ò tí ì rí fún kábíyèsí kó lè máa ráyè máa kówó kábíyèsí nǹkan tó fi lọ́ ra ọmọ wọ́n fi lọ́ ra ọmọ káàkiri nìyẹn kán gbé fún kábíyèsí kán máa rí owó kábíyèsí bóyá kí kábíyèsí tó bùn wọ́n lówó kán máa ṣe o àwọn olójú kòkòrò wọ́n ní nǹkan tó lójú kòkòrò ó ní kì í ṣe tiẹ̀ àwọn olè ọ̀fọ́n ni ẹ̀yìn èèyàn wá jàre mo ní kí n gbé sí ilé tí kẹ́ gbọ́ náà bá rí Mariam kẹgbọ́ náà bá rí Mariam àwọn aláìní tẹ̀ lọ́rọ̀ ọmọ ẹ̀ tó dé tó lè ṣé kò ti kọ́ ọ̀sà rẹ̀ ni ọmọ ẹ̀ pọ̀ ọjọ́ alẹ́ ló fi ṣeré ló fi ń tàràkà ẹ̀yìn èèyàn wa mo ní kí n gbé sí ilé tí ẹ ṣe bẹ̀rẹ̀ tẹ́tí sí wa ẹ bá wa share kẹ́ bá wa like kẹ́ ẹ bá wa subscribe ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa láyọ̀ tá a bá tún rí àwọn fantastic one
a tún gbé sí wa létí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Bye.